ọjọ́ kẹsàn-án lónìí ọlọ́run yóò jẹ́ kí ohun gbogbo tá a bá dáwọ́lé kó sàn wá sí dáadáa o àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹsàn-án nínú oṣù kìíní ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́ ajé ọjọ́ kẹjọ nínú oṣù kìíní ọdún 2024. Òun ló jáwé ìgbélérẹ̀ fún ọ̀kan nínú àwọn alákòóso rẹ̀ eléyìí tí wọ́n fi ẹ̀sùn owó kankan èyí tó wọ́ ọ̀hún lé ní mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 585.18 million naira èyí tí wọ́n ní alákòóso náà eyín alákòóso fún ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ orílẹ̀-èdè yá àti tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì arábìnrin Betta wípé ó lu owó ọ̀hún ní pọ́npọ́ lọ sínú àpò àpamọ́wọ́ owó aládàáni kan èyí tó yàtọ̀ sí ìjọba tó sì ń sọ wípé owó náà àwọn yà sọ́tọ̀ fún àwọn àkànṣe iṣẹ́ kan eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn eléyìí tó kù díẹ̀ fún kàtó láwùjọ. Lọ́rọ̀ náà ni ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ sí ní dá awuyewuye sílẹ̀ wípé lára àwọn alákòóso Tinubu ó ti bẹ̀rẹ̀ sí ní ṣòwò ìlú kùmọ̀kùmọ̀ léléyìí tí kò bófin mu. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ kan eléyìí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ Àjúrì Ìngélálẹ̀ òun ló gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá nílùú Àbújá fún àwọn akọ̀ròyìn lẹ́yìn tí Tinubu tó korò ojú sí ìgbésẹ̀ èyí tí arábìnrin Betta tó jẹ́ alákòóso ọ̀hún tó wù. Òun ni wọ́n ti sọ wípé kó rèé kúrò nínú ọ́fíìsì náà pápápá wọ́n sì ti yọ kúrò gẹ́gẹ́ bí alákòóso wípé kó lọ rọ́kúnlé pẹ̀lú rẹ̀ náà ni ààrẹ Tinubu tún kéde wípé àjọ tó lè torí sí ṣíṣe ìwádìí nínú owó ìlú àti ṣíṣe dúkìá ìjọba lọ́nà bófinmu EFCC kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí arábìnrin náà. Wọ́n ní ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí àtòun àti àwọn tí wọ́n jọ kó owó ọ̀hún lọ́nà tí ò bófinmu tí ajere ìbàjẹ́ ọ̀hún bá ṣí mọ́ wọn lórí ni wọ́n tún gbé ìgbésẹ̀ tó kàn lórí wọn ṣùgbọ́n Ìngélálẹ̀ ní kí arábìnrin Betta kó fa gbogbo ìṣàkóso ọ́fíìsì rẹ̀ lẹ́ni tó jẹ́ akọ̀wé àgbà àjọ ẹ̀ka ọ̀hún lọ́wọ́ kóun máa tẹ̀síwájú tí ìwádìí tó sì ń lọ lọ́wọ́ lórí Betta gbogbo akitiyan Betta lẹ́yìn tí Tinubu kéde yíyọ kúrò ní ipò rẹ̀ gẹ́gẹ́ bí alákòóso láti rí ààrẹ Tinubu lánàá èyí ló já sí pàbó tí àwọn èèyàn tí wọ́n wà pẹ̀lú Tinubu tí wọn kò fún láyè láti rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ní báyìí àjọ EFCC wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí alákòóso ọ̀hún tí wọ́n yọ kúrò ní ipò lórí ọ̀rọ̀ owó ọ̀hún eléyìí tó ní díẹ̀ ní ẹgbẹ̀ta mílíọ̀nù náírà 585.1 million naira. Ẹni tó jẹ́ olùdarí àti kò kárí ìpolongo ìbò fún ọmọye tó díje dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé lọ́dún 2023 olóyè Dóyin Òkúpè òun ló ti kéde kíkọ ìwé fi ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀hún sílẹ̀ lánàá ti ṣe ọjọ́ ajé tó sì lúkúrò rẹ̀ sí gbogbo etí ìgbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Òkúpè lánàá ọjọ́ ajé òun ló kọ ìwé ọ̀hún jàrànjàràn èyí tó gùn bí ẹ̀písítẹ́lì tí wọ́n kan ránṣẹ́ sí àwọn ọmọ Ísírẹ́lì lọ́dún náà lọ́hùn níbi tó ti ń sọ di mímọ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú Labour Party fún akitiyan àti ìgbìyànjú wọn pẹ̀lú bí wọ́n ṣe mú àyípadà bá ètò òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ ló sọ yìí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kúkú ti mọ̀ wípé òun àti ọmọye tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún Peter Obi àti àwọn èèyàn jàǹkànjàǹkàn yòókù làwọn jọ gbéra kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Labour Party. Ó ní ṣùgbọ́n ó ní ilẹ̀ ò ní ṣú
ká má fọmọ ayò fáyò. Ó ní àsìkò ti tó báyìí fún òun. Akitiyan àti gbogbo ìgbìyànjú òun nínú ẹgbẹ́ òṣèlú Labour Party olóhùn dúpẹ́ o wípé wọ́n mọ̀ fún òun. Ó ní òun ti ṣetán o láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà láti lọ sí ibòmíì, ṣùgbọ́n lọ́wọ́ báyìí olóyè Doyin Òkúpè kò kéde ẹgbẹ́ òṣèlú kankan eléyìí tó fẹ́ darapọ̀ mọ́ o, bí kò ṣe wípé ó kọ ìwé fi ipò àti ẹgbẹ́ òṣèlú Labour Party sílẹ̀ lánàá ti ṣe ọjọ́ Ajé ọjọ́ kẹjọ nínú oṣù kìíní ọdún 2024. Ẹ̀wẹ̀, ọmọye èyí tó jáde tó díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún tó kọjá, Peter Obi, òun mà ló ti sọ̀rọ̀ pẹ̀lú ògúlùtù ọ̀rọ̀ èyí tó sọ jáde èyí tó lẹ̀ mọ́ ìjọba àpapọ̀ lórí o pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe dúkìá orílẹ̀-èdè Nàìjíríà báṣubàṣu tí wọ́n sì ń ṣòwò ilẹ̀ yìí kúmọkùmọ o. Peter Obi tó wòye wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n ti ń nànú àpà pẹ̀lú bí wọ́n ṣe ń ná àwọn owó kan eléyìí tó sì jẹ́ wípé gbèsè àti oko gbèsè ni yóò ti orílẹ̀-èdè Nàìjíríà wọ̀. Peter Obi tó sọ di mímọ̀ wípé ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsí ni o. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ pẹ̀lú bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti rí lọ́wọ́ báyìí o, kí ìjọba àpapọ̀ sì máa kéde àwọn bílíbílíọ̀nù owó iyebíye fún àwọn nǹkan tí ò wọ́ àti eléyìí tí ò tó láti ná owó ọ̀hún sí o, tí wọ́n sì ná owó ọ̀hún náà. Ó ní nǹkan ìkejì tó ń wòye rẹ̀ ní pé ìjọba àpapọ̀ wọ́n ti yá òbítíbitì owó lọ́wọ́ ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ yìí CBN, èyí tó sì lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìjọba àpapọ̀ wọn ò ní ẹ̀tọ́ láti yá ju ìdá 5 nínú 100 iye tí wọ́n bá pa wọlé o nínú ọdún tá a bá lò tán, eléyìí tó sì jẹ́ wípé ìjọba àpapọ̀ Nàìjíríà ó ní wọ́n ti yá ju bẹ́ẹ̀ èyí tí wọ́n ti tàpá sí òfin. Peter Obi wá pe àkíyèsí ìjọba àpapọ̀ wípé bí wọ́n bá tẹ̀síwájú o láti máa ná àwọn òbítíbitì owó yìí sí àwọn ohun tí ò tọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, ó ní oko gbèsè ní orílẹ̀-èdè yìí ni wọn yóò kó sí o, yóò sì dàbàrú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí àkóbá rẹ̀ tí ó ràn gbogbo ọmọlẹ̀ yìí pátá nílé lóko àti lẹ́yìn òde, tí ó sì ṣe àkóbá fún àwọn olùdókòwò tí wọ́n fẹ́ dá okòwò sílẹ̀ tàbí tí wọ́n ti ní ilé iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní kí ìjọba àpapọ̀ kí wọ́n dákun dábọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n dẹ́kun láti máa yá owó bákan náà, kí wọ́n sì lo ìwọ̀nba dúkìá àti owó ilẹ̀ yìí sí ohun tó tọ́ àti ohun tó yẹ tí yóò mú ìdẹ̀rù bá gbogbo mùtúmùwà ọmọ Nàìjíríà kí ara kó lè tù wọ́n láyọ̀ àti àlàáfíà. Ọwọ́ àjọ àwọn Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo dẹ̀ láàrin oṣù kejìlá ọdún 2023 èyí tá a bọ́ kúrò nínú rẹ̀ sínú oṣù kìíní ọdún yìí o, látàrí bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú àwọn ènìyàn eléyìí tó dín èèyàn kan eléyìí tó jẹ́ pé gbogbo pátá iṣẹ́ ibi ni wọ́n mú ọ fún o. Àwọn ènìyàn ọ̀hún tí wọ́n mú tó jẹ́ bíi 29 29 tó jẹ́ àwọn afurasí náà èyí tí wọ́n ní oríṣiríṣi ìwà ìbàjẹ́ ni wọ́n mú àwọn ènìyàn ọ̀hún fún, gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Adétúnjí Adélẹ́yẹ, òun ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lánàá nílùú Àkúrẹ́ tí ṣolúlù ìpínlẹ̀ Ondo lórílé iṣẹ́ àjọ Àmọ̀tẹ́kùn èyí tó wà níbẹ̀, níbi tó ti ń jábọ̀ fún àwọn akọ̀ròyìn wípé àwọn èèyàn 29 náà ni wọ́n mú fún irúfẹ́ àwọn ìwà ìbàjẹ́ bíi ìdígunjalè, ìjínigbé, àwọn tó ń jí ọ̀kadà alùpùpù àti àwọn iṣẹ́ bíi mìíràn, èyí tó sì jẹ́ wípé wọ́n ti kéde rẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ondo kò ní tẹ̀tì láti fi ọwọ́ òfin mú ẹnikẹ́ni yòówù èyí tó bá tàpá sí òfin àlàkalẹ̀ ìpínlẹ̀ náà. Ó ní ní báyìí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n mú ó ní gbogbo wọn pátá ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí. Ó ní sí ìyàlẹ́nu, ó ní nínú àwọn ènìyàn 29 náà ó lé ènìyàn kan bẹ níbẹ̀ tó jẹ́ wípé kò ju ọ̀sẹ̀ kan èyí tó kúrò nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ṣí sílẹ̀ wípé kó máa lọlé rẹ̀ láyọ̀ àti àlàáfíà kó má sì padà sídìí ìwà ìbàjẹ́ èyí tó gbé wọnú ẹ̀wọ̀n. Ó ní kò ju ọ̀sẹ̀ kan síra wọn o ló tún hùwà ìbàjẹ́ nípa jíjà olè kó tó di wípé ọwọ́ tún tẹ̀ ẹ́. Ó ní ìyàlẹ́nu òun ló jẹ́ òun fún àwọn láti irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ kó tún ṣiṣẹ́ ibi o. Ọ̀gbẹ́ni Adélẹ́yẹ tó jẹ́ ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo, ó ní gbogbo àwọn ènìyàn tí wọ́n mú
tó jẹ́ 29 náà ó ní gbogbo wọn ò bí wọ́n bá ti parí ìwádìí wọn ó taari wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá láti bẹ̀ lọ iléeṣẹ́ ọlọ́pàá yóò kó wọn lọ sílé ẹjọ́ láti dá ẹjọ́ wọn lábẹ́ òfin bó ti tọ́ àti bó ti yẹ láti fi ẹsẹ̀ àti tepurúlù wọn ẹ̀wọ̀n fún wọn lówó iyebíye kí wọ́n máa ṣiṣẹ́ sí ìjọba lọ́rùn lọ́fẹ̀ẹ́ láìsí wàhálà kankan. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọ̀kan nínú àwọn tí wọ́n máa ń po orin pọ̀ láti gbé olórin jáde tá a mọ̀ sí music producer eyín T-Blaze tó ti fìgbà kan jẹ́ ọkọ Tiwa Savage Baba Jamil òun máa ń ló ti kó rojú sí ìwà kan eléyìí tí David Adeleke tá a mọ̀ sí Davido tó wù ó ní Davido ó ní òun yóò fojú rẹ̀ wọn màbò látàrí ìwà ìbìkítà àìlákàfà àti àìlápọ̀nlé èyí tí Davido tó wù sí òun àti àwọn ẹbí òun ó ní gbogbo ọ̀nà lòun fi máa ń pọ́n gbogbo ènìyàn lé bákan náà lòun máa ń pọ́n àwọn ẹbí ènìyàn lé ọmọ ìyàwó àti ọkọ ó ní ọmọ Davido àti ìyàwó rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àpọ́nlé ọláàwọ̀ lòun máa ń kù fún wọn nítorí wípé òun ò fojú kéré ẹnikẹ́ni ó ní tù ìyàlẹ́nu ó ní Davido ó rí ẹbí òun fún ó ní ọmọ òun àti ìyàwó òun tẹ́lẹ̀ rí ọ̀hún Tiwa Savage ó ló tẹjú wọn mọ́lẹ̀ ó rí wọn fín kò sì bu ọlá àti àpọ́nlé fún wọn tó sì jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ àti ọgbẹ́ ọkàn fóun ó lóhun gbogbo lòun ti fi kọ́ báyìí tí ó ní títí di ìgbà eléyìí tí wọ́n fi parí àmì ẹ̀yẹ ti Grammy tó lọ lọ́wọ́ ó ní ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ayẹyẹ àmì Grammy ọ̀hún ó ní òun yóò fojú Davido òun yóò fi kan màbo ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé ó tẹ ojú àwọn ẹbí òun mọ́lẹ̀ pàápàá jù ọmọ òun Jamil àtìyàwó ṣùgbọ́n T-Blaze eléyìí tó ti fìgbà kan jẹ́ ọkọ Tiwa Savage kò sọ ìgbà àti àsìkò tòun ti ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ àti pàtó ohun tí Davido tó ṣe fún T-Blaze kàn ń sọ ni ó lánàá ohun gbogbo lòun fi pamọ́ báyìí kí wọ́n fi parí ayẹyẹ ti Grammy èyí tó ń lọ lọ́wọ́ báyìí ó lẹ́yìn náà láàrin òun àti Davido ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni gẹ́gẹ́ bí T-Blaze bó ti sọ ọ̀rọ̀ náà di mímọ̀ lórí ìkànnì ayélujára rẹ̀. tó ẹ̀yà ara ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní títí dojúmọ̀ la tẹ́ máa láǹfààní sọ́tò rẹ̀ mí mo gbà ládùúgbà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.